mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé Sátánì ní ètò ọ̀nà kan nù ní Sátánì nípa láti lè má jẹ́ ká jèrè ilé wa rẹ̀, láti lè má jẹ́ ká jèrè márèjì wa. Ètò ló tọ Éfà jẹ, Ádámù ò sí níbẹ̀. Ṣùgbọ́n ó rí pé àwọn obìnrin la yíṣì láti ní. Ọlọ́run ká wa in a special way láti wà lọ́gbẹ́ àwọn ọkọ wa, láti máa tẹ́ wọn, láti máa gbà wọ́n nímọ̀ràn nígbà tí wọ́n ṣe kí ni tó bá ń ṣe nǹkan tí ò dára. But at the same time, Ọlọ́run ṣe yàn wá tí wọ́n láti jó olùrànlọ́wọ́. Sátánì àgbà á máa sapá tó bá ní kò gbìyànjú títí while your marriage did not fail. The next person tó máa target ní àwọn ọmọ tó o bí. Wọ́n bá tètè rí àwọn ọmọ tó o bí ní, wọ́n bá ti rí ẹmú wọ́n ti rí àwọn ọmọ yẹn mú. Ọ̀nà kan náà ni Sátánì lè lò láti lè jẹ́ kí ìgbéyàwó rẹ kó dàrú tàbí kó túká. A lè lo ará ilé rẹ, a lè lo ọkọ rẹ, a lè lo ọ̀rẹ́, a lè lo ibi tó tẹ̀ lérò. A gbọ́dọ̀ wà kébù láti lè má jẹ́ kí ẹnikẹ́ni tó ṣe kí ni o, kó ní wá lára àbí kó lò wá láti gba ìgbéyàwó irú. Torí tí ìgbéyàwó bá ti dàrú, ọ̀pọ̀lọpọ̀ kí dàrú àdúgbò òun ni àwọn ọmọ wọn. Wọ́n kọ̀ pé ọkùnrin ẹ̀mí tí ìgbéyàwó bá ti ọmọ àǹjì káyà tí kò gba ọmọ sílẹ̀ kọ́kọ́. Àwọn fẹ́yàwó mi wọ́n ní ìyá máa gbórí ọmọ káàkiri, wọ́n máa gba sẹ́sì ní tó bí mọ́tà kò sí ń bẹ̀. Àwọn adúpẹ́ lórí torí pé lára àwọn tẹ dá sí láwà níwájú rẹ lóòrọ̀ yìí là ń sọ wípé ẹ ṣé o, Ọlọ́run ẹ gba ọpẹ́ wa, Ọlọ́run ẹ gba ìyìn wa. Ẹ̀yin màmá mo gbàdúrà fún yín, ẹ̀yin bàbá tẹwà láàrin wa mo gbàdúrà fún yín. Mo ti rí yín lọ́dún yìí lórúkọ Jésù lọ́dún tó bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ ní àrà tì. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ, ẹ̀yin lọ́lọ́run ọ̀rọ̀ máa bá wa lọ. Ẹ jẹ́ kó ṣe ara àti ọkàn wa lóore. Ká lè máa yìn, ká lè máa gbé yín ga láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí mo kí wa lórúkọ Ọlọ́run alààyè fún orí ọ̀fẹ́ ńlá rẹ̀ lórí ayé wa. Nítorí pé if not for his grace, àbámá sí ń bí lónìí, ṣùgbọ́n àánú Ọlọ́run ó dúró títí láé. Mo gbàdúrà wípé àmì rẹ̀ ní fi wá sílẹ̀. The topic before us today says, righteousness proves a good woman. Òdodo ló ń fi obìnrin rere hàn. And the text is taken from the book of 2 Corinthians chapter 5, verse 17 to 21. Tó jẹ́ wípé ní last verse rẹ̀ là ń kà ní every Sunday as our watchword. But my own text that I'm using is taken from the book of Proverbs 31, verse 30. Shine is deceptive, and beauty is fleeting, but a woman who fears the Lord is to be praised. Ojú dáradára ní ètò, ọ̀rọ̀ ẹja sí asán, ṣùgbọ́n obìnrin tí ó bẹ̀rù Olúwa òun ni kí a fi hàn fún. Lákọ̀ọ́kọ́, mo fẹ́ sọ fún wa ìdí pàtàkì tá a fi celebrate Modern Sunday. Ìdí pàtàkì tí a fi ṣe kí ni o, tá a fi celebrate ọjọ́ àwa ìyá. It's a special day set aside to honor and appreciate mother for their love, care, sacrifice and guidance in the family. Ó jẹ́ kó yé wa wípé ìdí pàtàkì tá a fi ń ṣe ọjọ́ àwọn ìyá ni wípé láti ṣó ìfẹ́ láàárín ara wa, láàárín obìnrin sọ́bìnrin àbí ọkọ sí aya, fún àwọn iṣẹ́ ribiribi tí obìnrin ń ṣe nínú ilé, nínú ìjọ, níbi tá à ń gbé ní agbègbè wa. Sunday in Lent. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Sunday kẹni nínú Lent, òun la máa ń ṣe kí ni o, la máa ń ṣe
àyájọ́ àwọn ìyá. Wọ́n sì jẹ́ kó yé wa wípé ní ayé ìjọ́un tí àwọn ìyá tó bá fẹ́ celebrate Mother's Sunday, oníkálùkù máa lọ sí hometown ẹ̀ láti lè lọ appreciate àwọn ìyá wọn. Wọ́n bá wọn ṣàjọyọ̀, wọ́n share gift, bó jẹ́ flower ní oríṣiríṣi ẹ̀bùn, wọ́n á fi ṣe kíni, wọ́n á fi ṣe àjọyọ̀ láàrin ara wọn nítorí iṣẹ́ ribiribi tí obìnrin ṣe ní àwùjọ kò kéré rárá, kò kéré rárá ní àwùjọ. Mo bẹ̀ gbàdúrà fún àwa màmá wípé ọjọ́ wa á pẹ́ lórí ilẹ̀ lórúkọ Jésù. Introduction. Today we live in a world where many people judge women by her beauty, wealth, outward appearance. But according to the word of God, what truly proves a good woman is righteousness. A good woman is known not just by how she looks, but how she lives before God and people. Ohun tí mo bá wa sọ ni wípé tá a bá wo láyé òde òní tá a wà, ọ̀pọ̀lọpọ̀ wa, pàápàá pàtàkì jùlọ àwọn ọkùnrin wa, ẹwà ní ọ̀pọ̀lọpọ̀ máa ń wò àbí aṣọ wíwọ̀. Òun ni wọ́n máa fi qualify wípé obìnrin yìí ó dára, ó ní ẹwà. Bíbélì lè jẹ́ pé wíwá nínú ìwé proverb yẹn bákan náà yìí pé ojú dáradára ni kí ni o, ẹ̀tàn ló wà ń bẹ̀. Ṣùgbọ́n ohun tá a máa fi mọ̀ wá gẹ́gẹ́ bí obìnrin rere àti obìnrin tó dára, òun ní nínú ìṣe, nínú ìsọ̀rọ̀ sí wa, nínú ìhùwàsí wa, nínú ilé wa, láwùjọ, nínú ìjọ àti níbikíbi tá a bá bára wa. LPC ló máa qualify wa gẹ́gẹ́ bí obìnrin rere. Kò ń ṣe nípa aṣọ tá a bá wọ̀ àbí nípa ojú àbí nípa ẹwà rárá o, kò qualify wa gẹ́gẹ́ bí obìnrin rere. Bá a ṣe ń ṣe sí láàárín àwọn èèyàn níbikíbi tá a bá bára wa, pàápàá láàárín obìnrin ẹgbẹ́ wa, báwo la ṣe ń ṣe sí ní àárín ara wa. LPC ló qualify wa as a good woman. What is righteousness? It means doing what is right in the sight of God. Kí là ń pè ní òdodo? Òdodo ni wípé láti máa ṣe ohun tó tọ́ ní ojú kí ni o, ní ojú Ọlọ́run. Láti máa ṣe ohun tó yẹ ní ojú Ọlọ́run. Láti máa rìn dédé níwájú rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin rere tí kí ni o, tá ń pera wa lójoojúmọ́ àbí láàárín àwọn ènìyàn. Virtuous woman in the book of Proverbs 31:10. She is praised not because of her beauty, but because of her godly character. She works hard, care for the family, and honor God in all she does. Obìnrin rere tabari bíbélì ìwé Proverbs ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ Proverbs 31:10. Wípé kí ni o, ará inú rẹ̀, pàápàá ọkọ rẹ̀ máa pè ní alábùkún fún nípa kí ni o, nípa iṣẹ́ rẹ̀ àti ìwà rẹ̀ nínú ilé. So tí a bá jẹ́ obìnrin rere nínú ilé, a ò ní jọ àwọn ọmọ wa lójú, a ò ní jọ ọkọ wa lójú. Gbogbo ohun tá a bá ń ṣe pàápàá kò tẹ àwọn òun lè máa fi ọ̀rọ̀ tó dára máa ṣe kí ni o, láti máa fi yìn wá. Wọ́n kàn máa wò pé wí ìṣì. Ọkùnrin náà tẹ̀sán pé I don't even know the reason why I'm marrying you. Mi ò mọ̀ ìdí tí mo tẹ̀ fi fẹ́. Ìṣòro ló jẹ́ fún ayé mi, wàhálà ló jẹ́ fún ayé mi. Tí wọ́n bá ti ń sọrí rẹ̀ sí wa, ká ti mọ̀ wípé definitely one way or the other it will affect our children that comes from our womb. Mo gbàdúrà lórúkọ Jésù mi àti rẹ, a ò ní jẹ̀bi lórúkọ Jésù. So a gbọ́dọ̀ máa kíyèsí àwọn ìwà tá a bá hù, tá a jẹ́ kí ọ̀rọ̀ rere kó máa ti ẹnu ọkọ wa jáde sí wa. Nínú gbogbo ìwà tá a bá hù, tá a bá ti nípa àwọn ọ̀rọ̀ tó yẹ ti ń jáde sí wa, ẹ jẹ́ ká tètè máa yẹra wa wòye pé níbo ni mo kù sí, níbo ni mo wà, ṣé mo ti ń ṣí ni àbí mo wà lójú ọ̀nà. A good woman is not perfect, but she chooses to live a life that please God. Mo fẹ́ ká mọ̀ wípé lóòótọ́ yé bí a ti mọ̀, kò sí ẹni tó perfect o. It's only our God in heaven that is perfect. But everybody is just working towards the perfection. A gbọ́dọ̀ máa gbìyànjú láti lè máa ṣe kíni o, láti lè máa jẹ́ àpẹẹrẹ rere. Ká máa gbìyànjú ká sa ipá wa. Nítorí pé gbogbo tá a kó sí wa lágbádá, we are going to give account of it. Ọkọ tó fẹ́ yẹn, there is reason tí Ọlọ́run ṣe kíni o tó fi ẹ́ síbẹ̀. It's not by mistake. Ọlọ́run ò kì í ṣe àṣìṣe. Tí ò bá tọ́lọ́run ò bá fẹ́ kó bọ́ sí, kò ní so wá pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Bákan àwọn ọmọ tó fi sí wa ní abínú yẹn, Ọlọ́run ò ní fi fún wa. So tí Ọlọ́run bá lè fi àwọn ọmọ yẹn sí ìkí ẹ wa, we have to take care of them because we are going to give account lórí gbogbo ọmọ tá a bá bí
sì nìkan tètè mọ̀ wípé o máa ṣe kí ni o máa ṣe àkáǹtì lórí ọmọ kọ̀ọ̀kan tó o bí. Ìwọ tó o bí 20 wàá ṣe àkáǹtì kọ̀ọ̀kan lórí ọmọ tó o bí. Ẹni tó bí ẹyọ kan wẹ́ mi lè sọ báyé ẹjọ́ òní pọ̀ ju ẹni tó bímọ 20 lọ. So èyí ọmọ tó o bá bí wàá ṣe àkáǹtì lórí ẹ̀ bó o ti tọ́ wọn. That is why we need to be very careful. Nǹkan tó o bá lè bí tó o bá lè tọ́ òun ni kó o ṣe kí ni òun ni kó o bí. Má bímọ tó kó tà sílẹ̀ fẹ́lẹ̀ ní ọ̀pẹ bẹ́ẹ̀ tọ́. Mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. How can we identify women that are righteous? Báwo la ṣe lè mú obìnrin olódodo? Báwo la ṣe lè bá wọn mọ̀? One is seen in character. A máa rí nínú ìṣe rẹ̀. Nínú she must be kind. Ó gbọ́dọ̀ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. She must be faithful. Ó gbọ́dọ̀ jẹ́ obìnrin onígbàgbọ́. Ìgbàgbọ́ títẹ̀ ó gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí obìnrin. Gẹ́gẹ́ bá ti máa sọ obìnrin ló nílé àǹfààní Sunday school ilé ní àárín pàtó. Obìnrin ló nílé yẹn. Ó máa ṣiṣẹ́ kìtìkìtì. Bó o bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bá ti sọ rẹ́fẹ̀ sọ pé wáì tó fi jẹ́ wípé tó bá ti lọ́jọ́ ìyàwó obìnrin ló máa ń gbé lẹ́tà fún kòkà. Bàbá mẹ́dúlópù wa mọ́mí ẹ̀. Bàbá náà lọ́dọ̀ wọ̀ wá mọ́mí ẹ̀ gbà. Kí ló dé ṣọ́ọ̀fù ṣàwọn ní kí ló tọ̀ fún ọkùnrin lẹ́ńbílò? Why? But èmi ò lè sọ àárín Ọlọ́run nìkan láàrin yẹn yé. Bíṣọ̀pù dẹ̀ máa dá àwọn sọ pé ẹjọ́ pọ̀ lọ́rùn. But àwọn mọ̀ pé Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. So kó o tó lè dé ìkóríta yẹn láti lè máa gba àwọn ẹgbẹ́ bàbí láti lè máa gba oríyìn. A máa ṣiṣẹ́ pàtàkì, a máa ṣiṣẹ́ gidigidi débẹ̀ ọ̀hún. Kò ń ṣe nípa ìwọṣọ, kò ń ṣe nípa ìmúra, kò ń ṣe nípa ìgbékèlè. A máa ṣiṣẹ́ both physical and spiritually láti lè gba ìyìn yẹn. So tí ò bá gba ìyìn àmọ́ tó àwọn bàbá máa ń sọ wípé tọmọ bá dára wọ́n ní ọmọ ìyá ẹ lójọ́ ṣùgbọ́n tọmọ ẹ bá da a ní ọmọ mi ni I'm proud of you, you are my son, that is meant for you. Tí a bá ṣiṣẹ́ wa déédéé dáadáa tí a bá ṣe wa bó títọ́ àti bó ti yẹ kò ní sí oríyìn yẹn fún wa. So we must work towards all these things that we are saying. The word of God tells us that good character is more valuable than riches. Àárín yẹn nínú ìwé Proverbs 21 verse 1. People may forget beauty, but let me tell you, they will always remember a good character. Èèyàn lè gbàgbé ẹwà, pàápàá a lè sọ pé bó ṣe gbé wa ní sísí la wà ń sìn. Mékọ̀pù ló ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀. Tá a bá ti fi sójú báyìí, ogun àti ìdìbò tó jẹ́ kí mékọ̀pù yẹn kúrò lójú. Àbí kẹwọ́ lèmi ìlọ́lé láàárọ̀ kùtùkùtù. Ẹ̀ mọ̀ wípé pákéjì ló dẹ̀ kù. Mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. So all those beauty may fade, but orúkọ tó fi máa rántí wá òun làwọn ìwà tá a bá ṣe kí ni o tá a bá wù ìwà yẹn ló máa fi judge wa, character wa ló máa fi judge wa. Second one, righteousness influence others. When a woman live righteously, she became a blessing to her family, church and community. Tí a bá ń hùwà tí ó dára ó máa ṣe kí ni o pàápàá ó máa gbóríyìn fún wa láàárín àwọn obìnrin tó jẹ́ ẹgbẹ́ wa. Ó máa tún wá máa ṣe àpẹẹrẹ rere. Wo ìyá alágbájá, wo ìyá tàmẹ̀dù, wo ẹni yìí bó ṣe tọ́mọ ẹ̀, wo lágbájá bó ṣe tọ́mọ ẹ̀. Bí ò bá dẹ̀ túkọ̀ nígbàkejì náà wọ́n máa bú wa wípé kò rí kí ni o kò wọ́n mọ̀ tán. Mo gbàdúrà lórúkọ Jésù pé lóhùn burúkú ni kò ní fọ̀ sí èyí àti ẹnikẹ́ni yín. A ò ní jẹ̀bi lórúkọ Jésù. So oríyìn máa wà fún wa nínú ìjọ láwùjọ lágbègbè níbi tá à ń gbé. Tá a bá ṣe kí ni o tá a bá hùwà tó dára, it will influence others. Righteousness brings honor. She earns respect from God and people. The word of God said, her children rise and call her blessed, and her husband trusts in her. Proverbs 21:11. Proverbs 21:11. Ọkọ rẹ̀ máa pè ní alábùkún fún. Àyà ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé láì bẹ̀rù. Nítorí pé kí ni o? Nítorí pé mọ̀ ìpé tóun bá fi lélẹ̀. That woman that is at home. Ó ṣe kí ni o? She is capable láti take care àwọn ọmọ mi. Kò ṣe pé tí bàbá bá lọ, ìyá náà gba báyìí. At the end of the day, ẹni tó ìjọ pé tọ́jú ọmọ fún wa ló máa tọ́jú ọmọ fún wa. Nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ sí ni even tàbá wo àwùjọ àbí àgbègbè tá à ń gbé nísìnyí. Tàbá wo ẹkúnlẹ́mì wa. Ìsàpétí so many house. Ó àfẹ́tì ìyàwó àfẹ́tì ọkọ. Bàbá lọ báyìí, ìyá lọ báyìí. Ìdílé mọ̀ fún pé àwọn awo. Àwọn ọmọ tá wá ti torí ẹ̀ ṣiṣẹ́ yẹn, we will not neglect them. Mọ̀ wípé iṣẹ́ tó ń ṣe yẹn tí ò bá tọ́jú àwọn ọmọ yẹn tí ò bá mọ bí ṣe máa balance méjèèjì. Ọlọ́run má jẹ́ àjẹbí o. So a
fi àwọn ọmọ yẹn lẹ̀ wọ́n wá lọ wọ́n ti bó ṣe wù wọ́n látàrí àti sọ ọmọ mi àti pègbè dànù lárẹ̀ látàrí wọ́n ti fọwọ́ pa ọmọ ẹlòmíì tí ò mọ̀ látàrí wọ́n ti sọ̀rọ̀ òdì sí ọmọ ẹlòmíì tí ò mọ̀ but if you are there láti take care wọn wọ́n máa ṣòro fún ẹnikẹ́ni láti ṣe nǹkan tí ò bá sí ọmọ tá a bá bí especially ọmọbìnrin nísìnyí ẹjọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ láwùjọ let's look at social media ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin ló ti ṣe ògùn wọn di rádaràda in the sense àpé wọ́n ti lù wọ́n ti gba ògo kúrò lára wọn látara ìbálòpọ̀ fún àbí àmọ́dà níbo lọ́wà látara ìmúra àti gbogbo ọmọ ẹ̀mí ìsọnù látara pé torí pé wọ́n fẹ́ wọṣọ wọ́n fẹ́ they want to belong àwọn aṣọ tó jẹ́ pé tíyà òwò làwọn ọmọ yẹn fẹ́ wọ̀ and if they don't see the money anywhere the best thing is to go to their boyfriend or anybody tó bá mọ̀ láti lè ṣe kí ni o láti lè jẹ́ kí wọ́n lè meet up standard àwọn ẹgbẹ́ wọn so many children ló ti lọ́ọ̀sì glory wọn tó dẹ̀ jẹ́ pé ògo ọjọ́ iwájú ni wọ́n ìjọ ìlú òkè kí ẹ̀ tọmọ ìlú ìbá ti ń mówó wálé tó dẹ̀ ti ń raṣọ ìbá even àwọn ọmọ ìlú ìwà tó jẹ́ pé wọ́n máa raṣọ sí ìyàwó ọlọ́run wọ́n máa kò ní bèrè lọ́wọ́ tó báwo ló ṣe rówó èjì tó wà iṣẹ́ wo ló ń ṣe school ni mo rán ẹ lọ́nà challenge ẹ má jẹ́ ká fi wọ́n sílẹ̀ ẹ wípé ọmọ tá yé bí láyé ń tán because of computer age láwà ó má jẹ́ kẹ́nikẹ́ni tọ́mọ ẹ̀ fún ẹ ìwọ ló bí wọn ẹnikẹ́ni ò lè stand ẹ̀ láti ṣe kí ni o láti give account wípé ìwọ ló máa sọ ìdí ìwọ ló máa sọ nǹkan tó ṣe àti iṣẹ́ tó ṣe lórí àwọn ọmọ yẹn ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé bàbá gbogbo ayé ni bàbá jẹ́ gbogbo ayé sí ìyá náà gbọ́dọ̀ jẹ́ gbogbo ayé ni ìyá ló lọ́mọ ìwọ ló máa tọ́mọ yẹn bá dára gẹ́gẹ́ bí mo ti ṣe lọ́nà àkọ́kọ́ bàbá yẹn máa padà wá gbóríyìn fún ẹ kò ní sọ pé òun fi wọ́n lẹ̀ láti máa tọ̀rọ̀ ìwọ jẹ́ káyé ọmọ yẹn dára bàbá èmi ti sún lọ bí orí tọ́ṣọ́ ń gi ẹjọ́ pé ọjọ́ ìyàwó àbí tọ́mọ fẹ́ ṣe nǹkan rere bàbá èmi ni bàbá ẹ̀ tọ́mọ èmi ìbá gbáṣà where are you when our mother is taking care of us your present is nowhere to be found níbo ló wà bàbá ọmọ yẹn bá dára bàbá yẹn máa padà wá ohun tó bá ṣe rí rẹ ṣùgbọ́n tó bá jẹ́ nídàkejì ọmọ mi ti sàn kò lè rọ́mọ tán mo gbàdúrà lórúkọ Jésù bí òun jẹ́ tiwọn ṣe ẹjẹ́ ká sa ipá wa ẹ jẹ́ ká gbìyànjú gẹ́gẹ́ bí obìnrin tá a jẹ́ obìnrin rere obìnrin olódodo láti fi ẹsẹ̀ wa múlẹ̀ ká má jẹ́ kí ayé yìí tó gba ọmọ sọnù àbí ilé wa sọnù lọ́wọ́ wa. The role of a mother in the life of children is very powerful and underestimated. Example, mo ní a good example tí mo fẹ́ sọ. Tá bá wo one of ọmọ kan tí wọ́n nurse then Mohbad nínú interview tí màmá ẹ̀ tí ó ń ṣe màmá ẹ̀ sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé òun ti gbọ́ àsọtẹ́lẹ̀ láti kékeré pé ọmọ yìí ọmọ olóògbé ló máa jẹ́ ọmọ báyìí ló máa jẹ́ but mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn ọmọ tá a bí ọmọ olóògbé ni Ọlọ́run ò ní fún ẹ lọ́mọ láyìí nídìí o but because of our carelessness àti nítorí one mistake or the other ẹlòmíì ó ti gbọ́ akẹ́gbẹ́ tẹ́lòmíì ò gbọ́ tẹ́lòmíì ti gbọ́ ọmọ tó bí ìbáyìí ló ṣe máa rí why now do we allow separation no I don't know me ọmọ kan tó transparent between the mother and the father but the woman whatever it may be you have had it wípé ìkan báyìí lọ́mọ yìí ògbó báyìí ló wà lára ọmọ yìí ẹ ò dẹ̀ kí ẹ sára yíbù tó tẹ ìjẹ́ pé òsì lábínú bàbá yẹn mọ́ you must gbọ́dọ̀ dúró láti lè jẹ́ pé ìkan tí mo gbọ́ nípa ọmọ yìí ó gbọ́dọ̀ ṣe kí nípa you are not saying it nígbà tó ṣe kí ni owó ti tán when you have already lost the glory ọmọ náà ṣì wà ní mọ́ṣúárì tó níwọ̀n tí ì sin o ṣé ó lògùn yẹn ṣùgbọ́n kò ní bó ti yẹ kó lò ó ti pẹ́ likewise àwọn ọmọdé ìní lóòótọ́ láàrin wa a máa ti ń pọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń gbé àwọn kinní yẹn jù ọmọ báyìí ó máa rí ọmọ báyìí ó máa rí báyìí let me towards it program ta lọ fún sylvester èèyàn tó bá sọ tó pèsè fún wa ó ní gbogbo àwọn ọmọ tá a bí ọmọ ológun ni wọ́n wà lábínú wa ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin kò kí ẹ̀ kò dẹ̀ pọ̀ because òun fún alárẹ̀ ara ló fi ṣe gbogbo nǹkan tó ṣe she is not spiritual bàbá kẹrin ó ti lọ tiẹ̀ ó ní ṣùgbọ́n àwọn ọmọ ológun yẹn wọ́n wà lábínú wa but how can we identify wípé ọmọ ológun ni wọ́n báwo la ṣe lè mọ̀ wọ́n dẹ̀ máa fi hàn wá láàrin àwọn ọmọ yẹn pé lára àwọn ìwàsí wọn ìṣesí wọn ìrìnsẹ̀ wọn ọ̀rọ̀ tó bá sọ ìṣe tó bá ṣe àwọn ìwà yẹn la máa wò lára wọn la máa fi mọ̀ pé tálẹ̀tì kan wà lára ọmọ yìí tó dé jẹ́ pé mo gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ oníṣègùn ọ̀pọ̀ wa carelessness wa ò jẹ́ ká rí àbí nítorí èdè ìsìn nítorí àti ayégun pọ̀ ju tọlọ́run lọ
ẹlòmíì ti fi ògùn ọmọ ó ti fi ra àǹkárá ọ̀pá márùn ó ti fi wọṣọ ó ti fi ṣe patí kò lẹ́mí kíyè sára ó ní ọ̀pọ̀lọpọ̀ ológun ọmọ ló wà lábínú wọ́n ní ṣùgbọ́n àwọn òmò pé ògùn wà lára wọn ó ní àwọn máa celebrate àwọn tó ti wà lókè ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn máa celebrate ká lágbájá ọmọ lágbájá ó ń kọrin ó ń ṣe ọmọ lágbájá tí wọ́n ń wú àṣànìsáàpù tí òun fi ṣe tí òun cite àṣànìsáàpù yẹn ṣé ìwọ náà kíyèsí àwọn ọmọ tó wà lábínú tiẹ̀ ṣé ìwọ náà work towards it pé I want my son to be like this I want my daughter to be like this not that ìkan máa fi àwọn ọmọ tí àwọn ọmọ ọlọ́mọ tó máa fi ṣẹ̀sáàpù lóòótọ́ ó dáa láti máa bá aláyọ̀yọ̀ bọ́tẹ́ jẹ́ káwọn náà mọ ọ̀rọ̀ náà kíyèsí nígbà tí ọmọ ṣì wà ní kékeré la máa mọ̀ yí pé yes gbogbo báyìí wà lára ọmọ yìí láti kékeré láti máa mọ̀ then ọmọ máa ṣe kí ọmọ máa nọ́tọ̀ wọn ọmọ máa ṣiṣẹ́ ìyá ló máa ṣe o lóòótọ́ bàbá náà máa pẹ̀lú bàbá máa ṣe ṣùgbọ́n ìyá ló ń gbélé jù àbálá máa rí tó bá ti ń ṣe nǹkan tí ọ̀gá tètè máa rí á tètè máa pe bàbá sáàkésì ọmọ yìí ṣe nǹkan báyìí tí ò dá o ẹ ṣe jẹ́ ká pè é lórí àwọn ìwà tó ń wù báyìí kò tẹ́ mi lọ́rùn ìgbà tó bá jẹ́ ká dákẹ́ ẹ jẹ́ ká dákẹ́ ìgbà tó bá yẹ ká pariwo ẹ jẹ́ ká pariwo don't just keep quiet kájọ máa wò kí ògùn wa kó tẹ̀ máa ṣe kí ni o kó máa tójú wa bàjẹ́ lórúkọ Jésù ògbọ́ Ọlọ́run kò ní bàjẹ́ lórí ayé wa so a gbọ́dọ̀ lẹ́ẹ̀mí kẹsà gẹ́gẹ́ bí àìpọ̀gẹ́ bí ìyá pípa àwọn ojúṣe wa àwọn ènìyàn yìí kò ń ṣe pé báyìí ká kàn máa gbẹ́kẹ̀lé nìkan ibi tí ọkà ti pariwo nínú èmi aláriwo tẹ̀ ní mi ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi báyìí màá ní ẹ jẹ́ pariwo ìgbà tó yẹ ká pariwo jẹ́ apariwo ká má bàa wò nígbà tí ò yẹ ká pariwo ìgbà tó bá yẹ ká sọ̀rọ̀ ẹ jẹ́ àsọ̀rọ̀ tó bá ṣe nǹkan tí ò da ẹ jẹ́ àtètè máa pọ̀ sákèésí tó bá jẹ́ nínú láfẹ́ náà wọ́n ń nà wọ́n bíbélì tó sọ nígbà ṣe pàṣọ ìbáwí sẹ́yìn kúrò lọ́dọ̀ ọmọ rẹ ìgbà tó yẹ ká bá wọn ẹjọ́ abáwọn rí not by putting your hands tó bá wọn pé ìwọ ló ní láìfẹ́ mo ti gbé tèmi débi kan you are playing you are joking they are your future they are your life àwọn ní ogún ọ̀la rẹ àwọn ló máa fi ṣe kí ló máa fi yan ọgbọ̀n lọ́la tí bàbá náà máa fi ṣe kí ni o tó máa fi gbóríyìn fún ẹ iṣẹ́ tó o bá ṣe òun ló ṣe kí ni o òun ló máa jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí tó wá sí ìmúṣẹ mo fẹ́ ká ẹ jẹ́ ká wo Élì náà ìyàwó Élì àárí ka omi èrò pé wọ́n mẹ́sàn ẹ àwọn ìyá tó bí Élì nínú Bible bàbá wọn nìkan ló ṣe kí ni o ni wọ́n dárúkọ tó bá jẹ́ pé àwọn ìyá ẹ̀ present bẹ́ẹ̀ mo báyọ̀ àwọn ọmọ ẹ̀ báyọ̀ wọn bá wà wù ìwà tí wọ́n wù but their mother was not even mentioned in the Bible bàbá la rí bàbá dẹ̀ ń ṣiṣẹ́ Ọlọ́run mélòó ló fẹ́ rí but tí bàbá wa náà bá wà ńbẹ̀ láti lè máa ṣàkíyèsí tí bàbá wà ńbẹ̀ báyọ̀ àwọn ọmọ yẹn ò bá má rí bó ṣe rí kì bá rírú ikú tọ́kú bàbá ò jèrè wọn where is their mother ṣé bí wọ́n kọ́ ló bí wọn she is nowhere to be found mo gbàdúrà rẹ̀ ló jẹ̀bi. I want us to remember him in the Garden of Eden. The righteousness of God now was taken away by Satan. God choosing us as a partner and helper. But Satan can choose you to destroy your home as well if you are not careful. Once you have been targeted, your children are not safe as well. Mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé Sátánì ní ètè ọ̀nà kan náà ni Sátánì nígbà láti lè má jẹ́ ká jèrè ilé wa rò láti lè má jẹ́ ká jèrè márèjì wa. Ejò ló tan Éfà jẹ Ádámù ò sí níbẹ̀ ṣùgbọ́n ó rí pé àwọn obìnrin la yíṣì láti ní bọ́ Ọlọ́run dá wa in a special way láti wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ọkọ wa láti máa tẹ́ wọn láti máa gbà wọ́n nímọ̀ràn nígbà tí wọ́n ṣe kí ni tó bá ń ṣe nǹkan tí ò dára but at the same time Ọlọ́run ṣe yàn wá tí wọ́n láti tó olùrànlọ́wọ́ Sátánì àná á máa sapá tó bá rí pé òun gbìyànjú títí that your marriage did not fail the next person tó máa target ní àwọn ọmọ tó o bí tó bá tẹ̀ ti rí àwọn ọmọ tó o bí mú tó bá ti rí ẹmú wọ́n ti rí àwọn ọmọ yẹn mú so ọ̀nà kan náà ní Sátánì lè lò láti lè jẹ́ kí ìgbéyàwó rẹ kó dàrú tàbí kó túká a lè lo ará ilé rẹ a lè lo ọkọ rẹ a lè lo ọ̀rẹ́ a lè lo ẹni tó tẹ̀ lérò so a gbọ́dọ̀ wà kẹ́kùn láti lè má jẹ́ kí ẹnikẹ́ni kó ṣe kí ni o kó ní wá lára àbí tó lò wá láti gba ìgbéyàwó irú torí tí ìgbéyàwó bá ti dàrú ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tó dàrú á rí pé òun ni àwọn ọmọ wọn kàn fi obìnrin ẹ̀mí tí ìgbéyàwó bá ti kọ́ ọmọ àjùká àbí tó tẹ ọmọ sílẹ̀ kọ́kọ́ àwọn fẹ́yàwó mi ìwọlé ìyàwó èèyàn á máa gbórí ọmọ sọ́ọ̀tù wọn á máa gba sósì ń tó bímọ dà kò sí ń bẹ̀ á máa sùn ọmọ ìbú àdá obìnrin èmi ò tẹ̀ ní kò tẹ̀ ní look back I have somebody like that kò tẹ̀ ní bó ìwù pípẹ́ jẹ́ àwọn ọmọ tí mo bí tọ́jú alẹ́ tó tó náà so ẹ jẹ́ ká tún àwọn ọmọ yìí ẹ jẹ́ ká sápá gẹ́gẹ́ bí ìyàká ìpín lórí ẹsẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti fail
nítorí ohun tá a fẹ́ jẹ́ nítorí ohun tá a fẹ́ jẹ àbí nítorí òde ìsìn nǹkan tá a fẹ́ wọ̀ tabatẹ̀wò nǹkan tó ń ṣẹlẹ̀ lóde ìsìn tabatẹ̀wò nǹkan tó ṣẹlẹ̀ nípa jíjẹ ohun tá a fẹ́ jẹ ohun tá a fẹ́ wọ̀ ìgbéyàwó ti túká obìnrin ní àánú òun ò lè ní sùúrù mọ́ òun ò lè ṣe kíní kan mọ́ wá lọ sígbó mọ́ta wá pọ̀ lọ́jà rà wọ́n wá ń yọ̀ wọ́n ṣègbè nínú wọn asán wọ́n wá dán mọ́lẹ̀ wọ́n máa ṣèyí tó wù wọ́n all because they want to belong. Mo gbàdúrà fún wa lẹ́ẹ̀kan ṣiṣẹ́ pé lórúkọ Jésù a ò ní jẹ̀bi o lórúkọ Jésù a ò ní jẹ̀bi o. Mo fẹ́ jẹ́ kí a wò ó nínú Bíbélì Colossians chapter 2 verse 6 ó ń kọ́ wa láti máa ṣe láti ní ìgbé ayé ẹ̀kúnrẹ́rẹ́ nínú Kristi. Example of righteous woman in the Bible. Gbogbo ara mọ̀ yìí pé a mọ àwọn obìnrin olódodo tó wà nínú Bíbélì ọ̀pọ̀lọpọ̀ obìnrin olódodo náà lè fi ṣàtàwé fún wa. My first example here is Ruth. Ruth a kà sí olódodo a rí gẹ́gẹ́ bí olódodo obìnrin nípa dídúró ti ìyá ọkọ rẹ̀. Àtẹ̀wé tó bó ṣe jẹ́ olóòótọ́ mo fẹ́ ká mọ̀ wípé àwọn méjì ni o they are two ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò but the second one nígbà tí ìṣòro tàbí wàhálà dé ó wò yí pé òun kẹ̀ ó wò ní dúró ti gbogbo eléyìí ìjìyàn dẹ̀ ṣe kí ni o ó dẹ̀ gbé lọ but ló ti dúró lórí ẹsẹ̀ wípé ìwọ ni máa tẹ̀lé ibi tó bá wọ̀ lájọ máa wọ̀ ibi tó bá gbé lájọ máa gbé that's why I was talking that's what I am saying like a patient patient ó ṣe kí ni o ó ní agbára sùúrù ẹ wo sùúrù tí Ruth ṣe ẹ jẹ́ ká mọ̀ wípé límìtì Ruth òun ni Jésù Kristi tá à ń pè lẹ́nu ló ti jáde sùúrù ẹ̀ ó bí ògùn ayérayé fún so nítorí pé ó ní sùúrù ó dẹ̀ ní ìtẹríba ẹ̀mí rẹ̀ nù ẹ jẹ́ ká wo Esther náà is a good example. Esther jẹ́ olódodo òdodo rẹ̀ òun ló mú bá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àwọn ará ìlú ẹ̀là nígbà tí wàhálà dé kò wọ́n pé because of position tó wà ọwọ́ mi ti tẹ̀kú ìdààmú ti rí nǹkan tí mò ń wá ná yes mo lè ṣe bó bá ṣe wù mí bí ètò àwọn Esther ò ṣe léyìí o ó ṣe kí ni ó gbà àwẹ̀ ó jẹ́ olódodo ó ṣe olóòótọ́ sí Mọ́dékáì ó dúró lórí ẹsẹ̀ rẹ̀ ó gbà àwẹ̀ ó bá wa ẹjẹ́ ká gbà wẹ̀ gbogbo ìfù tí Amani plus against city ó ṣe kí ni o nípa òtítọ́ àti nípa ìdúróṣinṣin rẹ̀ ó ṣe kí ni o ó borí wọn ó dẹ̀ jàjà ṣẹ́gun adìkà wípé kó tó déwájú ọba request tó fẹ́ ó ti ṣe kí ni o ó ti rí gbà nítorí pé kí ni ó jẹ́ olódodo obìnrin Abigail also as well àwọn Abigail jẹ́ olódodo nípa òdodo Abigail ilé ò parun Abigail dúró kò sọ wípé nítorí alágídí èèyàn tí ọkọ ẹ̀ jẹ́ tó wá ṣe kí ni tó wá sílẹ̀ nígbà tí Dáfídì ń bọ̀ láti wá palẹ̀ wọn kò sọ wípé ọkùnrin yẹn alákọ̀ọ́rí ni ọmọ ìkànnà pápá ṣe òun yìí nìkan ṣe kò ṣe yẹn ó wò wípé tí ìparun yẹn bá pọ̀ bí ìparun yẹn ṣe pọ̀ àwọn ọmọdé sáré wá ba tó bá dé kò ní kọ́kọ́ ẹnìkan ó máa kún òun ó dẹ̀ máa kà àwọn ọmọ tóbi. ṣòwò fẹ́ ka mọ̀ pé ẹni ìwà tí a bá hù kò ní affect wọn nìkan it will affect the entire family ló máa ṣe kí ni òun ló máa kùn. Ábígẹ́lì wà lu ọgbọ́n Ọlọ́run ó dúró lórí ẹsẹ̀ wípé ìparun tó ń bọ̀ yìí mo láti lu ọgbọ́n Ọlọ́run pẹ̀lú ẹ̀ ó tètè yà lọ pàdé Dáfídì ó yà ṣe pẹ́pẹ́ fún kẹ́ni ọkọ mi yẹn alákọ̀ọ́rí ni kò ń gbọ́rọ̀ ni má bínú nípa ìdí èyí nípa ọgbọ́n tó lò ó ṣe kí ni o ó rọra fún Dáfídì lọ́kàn balẹ̀ láti lè ṣe kí ni ó dẹ̀ mú ìparun yẹn ní kúrò lórí ilé rẹ̀ nípasẹ̀ olódodo àti ọlọ́gbọ́n obìnrin tó jẹ́. All these people that we mentioned, they show righteousness through obedience, courage, and faith in God. Their good lives brought blessing, not only to themselves, but to others and their family. Bàbá ṣe ń rí pé a rí obìnrin olódodo nínú Bíbélì, bákan náà la rí àwọn obìnrin tó jẹ́ aláìṣòdodo, righteous woman in the Bible. Ẹni àkọ́kọ́ tá a kọ́kọ́ fẹ́ mention òun ni Jésíbẹ́lì. Àmọ́ orí èèyàn tí Jésíbẹ́lì jẹ́ àjẹ́ ni, òróǹro obìnrin ni, ìkà ni, oníwà ibi ni, apànìyàn ni, ṣé obìnrin táwa náà jẹ́ nìyí. Elétè obìnrin, àwọn obìnrin lábẹ́ létè tó pọ̀ jù. Tá a bá fẹ́ gba nǹkan rú sísè kò pọ̀ wá ní ìṣẹ́jú kan láti dàrú. Ìgbà tó bá mú orí yín tó bá lẹ́kùn wàá dàrú lẹ́sẹ̀kẹsẹ̀. But I want you to know
wípé ẹ̀rí ọkàn á máa jẹ́ wípé nǹkan tí mo ṣe yìí kò dára. Ṣé ibi kíbi tá a bá wà gẹ́gẹ́ bí obìnrin a gbọ́dọ̀ jẹ́ kí ibẹ̀ yẹn kó máa sẹ́tù, a gbọ́dọ̀ jẹ́ kí ibẹ̀ yẹn kó máa dára. Kì í ṣe wípé kó máa mú orí yẹn kó máa lẹ́pọ̀ mọ́ bí nípa ọ̀rọ̀ tí ò fi ògo fún Ọlọ́run. Irú èèyàn báyìí ni Ísírẹ́lì jẹ́ o, nítorí ète ó ṣe kí ni òwe panábọ́tì. Ó fi ọkọ̀ lọ́kọ̀ balẹ̀ áàbù yìí pé kí ló ń pa kí ló dé tó ń ronú. Ṣé nítorí ọ̀rọ̀ dábòtì máa wọ̀rì? Ṣèbí mi ni màá mu. Ṣé irú èèyàn tí wọn náà jẹ́ nìyẹn? Remember wípé o bímọ o. Whatever tó o bá ṣe ẹ̀san ṣe kí ni ó ń bọ̀ lórí ọmọ. Ìwà tá a bá wù tó bá jẹ́ pé aláṣekúpa ni obìnrin, tó bá jẹ́ pé ìwọ o máa ń fi oní burúkú sọ tọmọ ọlọ́mọ ni. Tá a bá rí ọmọ tó wà láyé ẹ̀gbẹ́ wa àbí láyìíká wa tí ò ṣe dáadáa. Nǹkan tá a fi jẹ́ obìnrin olódodo ní pé láti kọ́ ọlọ́mọ yẹn tù rọ́dà. Nǹkan tó ń ṣe ò dáa, ṣe báyìí, ṣe báyìí. Kì í ṣe pé ẹlòmíì ti fi ọ̀rọ̀ ẹni wọ́n ti fi pa ọmọ ẹ̀mí ìsára. Ibi táwọn yẹn ti fẹ́ lọ ọmọ olè ṣe lóore, ọmọ olè ṣe lóògùn, ọmọ ilé ọmọ kọ́mọ ni ọmọ tí ò dáa. Ẹjọ́ máa tọ́ bá ṣe fún ọlọ́ọ̀ má jẹ ìjẹ̀bi. Bíbélì ò kọ́ wa ká ṣe bẹ́ẹ̀. Tó bá rí ọmọ tó ń ṣe nǹkan tí ò dá lẹ́bi ẹ, nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe ni wípé láti lè jẹ́ kí ayé ọmọ yẹn da ẹ̀ka àkíyèsí. Tó o sọ́nà báyìí ni kò ṣe rìn, báyìí ni kò gbà, ọ̀nà tó má gbàre, ọ̀nà tó má gbàre. Tó o bá ṣe nígbà tí wọn náà bá síbẹ̀ táwọn ọmọ ẹ bá wà àwẹ̀ ẹni tí ò ẹ̀sẹ̀ tí wọ́n máa bá wọn náà tọ́ wọn ọmọ ẹ̀rù. Because àwọn ọmọ wo ò lè gbé lábínú wa títí. Ìwà ẹ̀mí tí ìyá ẹ̀mí ti wù láti tàbí ọmọ wà kékeré ẹ̀sùn ẹ̀ lọ́mọ ń jẹ́ ní ọkọ. Let's be very careful nípa ìwà tá a bá ń wù sí àwọn ọmọ ọlọ́mọ nítorí irú òṣùwọ̀n tó o bá fi wọ̀n fún ẹlòmíì la máa ṣe kí ni òun la máa fi wọ̀n fún òun náà. Mo gbàdúrà mi nípa Jésù Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. My second example is Herodian. She manipulated her daughter Salome. Tala ń sọ ìyàwó Herodian tó ṣe kí ni tó sọ pé kó lọ gbé orí Jòhánù. Ó sọ fún ọmọ ẹ̀ nígbà tí bàbá ẹ̀ sọ fún pé kó béèrè nǹkan tó fẹ́. Lọ béèrè nǹkan tó fẹ́. Bàbá ẹ̀ ní béèrè nǹkan tó fẹ́ kíkan tó bá fẹ́ máa ṣe fún ẹ. Ó dẹ̀ lọ gbé ẹnu sí ìyá ẹ̀ létí. Bàbá mi ní kí n béèrè nǹkan báyìí. Màámi kí lè rí pé mo lè béèrè. Ó dẹ̀ ti ní èrò ibi lọ́kàn tẹ́lẹ̀ láti pa Jòhánù àbí láti ṣe bẹ́ẹ̀ ní orí Jòhánù ní kó béèrè. Kí ló fẹ́ fi ṣe? Kò ní ìkankan tó fẹ́ fi ṣe. Bòórí Jòhánù ọ̀pọ̀lọpọ̀ òbí náà ló ti ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti hùwà ìkà. Ló ti tọ́ ọmọ sí ọ̀nà tí ò dáa. Ló ti tọ́ ọmọ sí ọ̀nà tó dáa. Irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni arábìnrin yìí jẹ́. Lọ́bìnrin orí Jòhánù. Bàbá ẹ̀dẹ̀ ti sọ. Wọ́n ti promise pé ìkan kí ìkan tó bá bèèrè máa ṣe fún ẹ. Kò ní fẹ́ ìṣú pé kó ṣe kí ni o tó gbé fún náà. Ó dẹ̀ kọ́ ọ̀tí ẹ̀ ó gbé fún. Kí ló fẹ́ fi ṣe? Kò ní kankan tó fẹ́ fi ṣe. Proverbs 21:21. 1. We pursue righteousness and loyalty find life. Righteousness define life, righteousness and honor. Ìwé Proverbs 21:21 fi ẹsẹ̀ wúlẹ̀ fún ẹ. Bàbá wo 1 Timothy 6:11 as well. Ìwọ ènìyàn Ọlọ́run sá fún nǹkan wọ̀nyí kí o sì máa lépa òdodo. Ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni Ọlọ́run béèrè lọ́wọ́ wa gẹ́gẹ́ bí obìnrin rere. Proverbs 21:3 ó fi ìdí àmúlẹ̀ fún wa àwọn ohun tí òdodo jẹ́. And Matthew 6:33 but seek ye the kingdom of God. Ó ní ká tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ó ní gbogbo àwọn nǹkan tó kù la máa ṣe kí ni o la máa fi kún fún wa. How can we pursue righteousness as a woman? We walk in integrity. Báwo la ṣe lè ṣe kí la ṣe máa lépa òdodo gẹ́gẹ́ bí obìnrin rere? Walk in integrity. You are committed to God's ways and you serve the Lord, not yourself. A gbọ́dọ̀ máa sin Ọlọ́run kò ń ṣe sísin ara wa o. Bá a bá ń ṣiṣẹ́ fún Ọlọ́run nínú ìjọ gẹ́gẹ́ bí bàbí nínú ilé àbí ní ẹni ìwé ẹ̀. Ká mọ̀ wípé ara wa là ń ṣe kí ni o là ń ṣe fún kì í ṣe fún Ọlọ́run. Ó sáàfù Ọlọ́run kò ní kí Ọlọ́run má jẹ Ọlọ́run. Ó sáàfù Ọlọ́run kò ní kí Ọlọ́run má jẹ Ọlọ́run. Ó ṣe òdodo kò ní kí Ọlọ́run má jẹ Ọlọ́run. Ó jẹ́ aláìṣòdodo kò yí Ọlọ́run ní kò padà. Promote good, not evil. Promote good, not evil. A gbọ́dọ̀ máa jẹ́ ẹni tó ń ṣe ohun rere. A gbọ́dọ̀ máa mú ìtẹ̀síwájú ní ohun tó dára kò ń ṣe nípa ṣíṣe ibi sí ẹnì kejì. Speak the truth in your heart. We found that in the book of Luke
chapter 6, Luke chapter 6 verse 46. Inú ọkàn búburú ni èrò búburú ti ń jáde wá. Inú ọkàn búburú ni èrò búburú ti ṣe kíni o. Òun ni èrò búburú ti ń jáde wá. Ìkọ́kíkọ́ tí ènìyàn bá ṣe àbí tó o fẹ́ ṣe tó fẹ́ wù níwà, inú ọkàn ẹ ló máa ti kọ́kọ́ ti wò ó pé tó jáde. Wọ́n ṣe bá dẹ̀ ti rò nínú ọkàn ẹ, ó máa wà establish. Nítorí pé ọkàn búburú ni èrò búburú ti ṣe kíni ló ti ń jáde wá. Do not slander with your mouth, with your tongue. Speak things that edify, not tears down. Ẹ jẹ́ ká máa sọ ohun tó máa fi ògo fún Ọlọ́run, tó máa gbé ògo Ọlọ́run ga. Kò ń ṣe kíni o, kò ń ṣe ohun tó máa bà iṣẹ́ Ọlọ́run jẹ́. Ẹ jẹ́ ká máa sọ ohun tó máa fi ògo fún Ọlọ́run, tó máa mú ìtẹ̀síwájú nínú ìjọ. Kò ń ṣe ohun tó máa àti ọ̀dọ́ lóbìnrin àti ọ̀dọ́dún àti àgbàlagbà. Ká máa mú ohun tó máa gbé ògo Ọlọ́run ga, tó máa gbé iṣẹ́ Ọlọ́run sókè. Kì í ṣe pé ká máa rẹ̀ sílẹ̀ láàárín ìjọ, láàárín akọrin, gẹ́gẹ́ bí obìnrin. Ká máa ṣe ohun tó máa ṣe kíni o, tó máa gbé ògo Ọlọ́run ga. Kì í ṣe ká máa fi ẹnu rẹ̀ sílẹ̀. Luke chapter 6 verse 44 to 45. Luke chapter 6 yẹn verse 44 to 45 yẹn mo fẹ́ ká bá mi kà á. Bá a ti ń ṣe lọ́wọ́, love your neighbor. Love your neighbor. Matthew chapter 22 verse 39. Ìkejì sì dàbí rẹ̀. Ó ní fún ọmọ ẹnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀ ṣáàtìrí. Luke chapter 44 to 45. Èèyàn rí láti inú ìṣúra ọkọ rẹ̀. 45. Èyí ṣe tí ẹ̀yin pè mí ní olúwa táwa gbòòdè ń ṣe ohun tí Ọlọ́run sọ, àbí tá a bá fẹ́ tọrọ wa gbogbo wa lámú ohun tí Ọlọ́run ní ká ṣe, because gbogbo àlà ń ka Bíbélì, a dẹ̀ ń wá sí church every Sunday and every blessed Sunday yẹn náà là ń gbọ́ sermon. Wọ́n ní èyí ti ṣe táwa ń pe Ọlọ́run ní olúwa ṣùgbọ́n tí a ò ṣe ohun tí Ọlọ́run ń fẹ́. Be generous to others, be generous without interest. Ó ní ká máa ṣe kí ni o, ká wà generous láì retí ohunkóhun ní ọwọ́ ẹnikẹ́ni, bí kò ṣe pé Ọlọ́run nìkan ló máa ṣe kí ni o, òun ló máa sọ wá ní ẹ̀san. Duty of righteous women towards their husband. Eléyìí kan àwa ìyá sí àwọn ọkọ wa. 1. To be subjected into their husband. In the book of 1 Corinthians chapter 11 verse 3. But I would have you to know that the head of every man is Christ, and the head of the man, the head of the woman, and the head of the woman is the man, and the head of Christ is God. Ọkùnrin ló ṣe kí ni òun ló jẹ́ olórí wa. Ẹ jẹ́ a máa tẹríba fún àwọn ọkọ wa. Ẹ jẹ́ a máa ní ìtẹríba tó pé ìtẹríba tí ó yẹ fún àwọn ọkọ wa. 2. To love and please our husband. A gbọ́dọ̀ máa ṣe kí ni, a gbọ́dọ̀ máa tẹ́ àwọn ọkọ wa lọ́rùn. A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn. A gbọ́dọ̀ máa ṣó ìfẹ́ sí àwọn ọkọ wa. Proverbs 31:12. She will do him good, not evil, all the day of her life. A gbọ́dọ̀ máa ṣe ohun tó dára sí ọkọ, a gbọ́dọ̀ ṣe ibi sí wọn o. Bàbá ṣe nǹkan tí ò dáa, ó ṣe nígbà kejì kò dáa. Ẹ má jẹ́ kó wọ̀ sí àwọn ọmọ tá a bí. Because ohun tó tá a bá ṣe sí wọn, gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ṣe sọ, wọ́n á ní wọn ṣe kí ni o, ó máa tẹ̀ lórí àwọn ọmọ tá a bí. Ìwà tí o bá wù sí bàbá, ó máa hàn lórí àwọn ọmọ tó bá ta ara rẹ̀ jáde. Ẹ jẹ́ ká ṣe dáradára sí wọn, má jẹ́ ká hùwà ibi sí àwọn nǹkan tí a fẹ́. Ìfúngò pàápàá kọ́ má ṣe dáadáa sí wa. Bíbélì sọ, ó ní ìwọ fi rere ṣẹ́gun búburú, tá a má ṣe fi búburú ṣe kí ni o, ṣẹ́gun rere. Mo gbàdúrà lórúkọ Jésù, Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. To be a companion. Malachi 2:4b. She is a companion and the wife of their covenant. Proverbs 31:11. The heart of her husband does safely trust in her. Now, parent duty towards their children. Mo ń sọ̀rọ̀ nípa àwọn duty wa gẹ́gẹ́ bí bàbá àti ìyá sí àwọn ọmọ wa. Eléyìí bá àwa bàbá àti ìyá rí. We must teach them in love. In the book of Colossians chapter 3 verse 21. Ẹ̀yin bàbá ẹ má ṣe
ṣe àwọn ọmọ yín, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọ́n má bàa rẹ̀wẹ̀sì. Ẹ̀yin bàbá eléyìí bá wa wí wípé ká má ṣe mú àwọn ọmọ wa bínú kí ọkàn wọn má bàa ṣe kí ni o, kí ọkàn wọn má bàa rẹ̀wẹ̀sì. Gẹ́gẹ́ bá ti sọ pé most of what I said ó ṣe kí ni ó bá wa ìyá wí. Àwọn bàbá náà ní iṣẹ́ ṣe o. A gbọ́dọ̀ gba àwọn ìyá láàyè láti tọ́ àwọn ọmọ bí bá tà àti pété ẹ̀kọ́ ṣe pé má bọ́ ọmọ mi wí. Kílẹ̀ jẹ́ kó ṣe bó ṣe fẹ́ ṣe. A mọ̀ wípé tí wọ́n bá rí ògo yẹn lò ní ọjọ́ ọ̀la, oríyìn yẹn ó ń bọ̀ lórí èmi àti lórí bàbá àti ìyá. We must teach them God's word. Psalm 78 verse 5. Psalm 78 verse 5. Tá a bá rí yẹn, ìkọ́nà àwọn bàbá lè bá mi kà á, wọ́n lè bá mi kà á. Psalm 78 verse 5. Psalm 78 verse 5. A gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run tó àwọn ọmọ tá a bí. A ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n yẹsẹ̀ kúrò nínú Ọlọ́run. Nítorí pé tá a bá kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run, tó bá jáde kúrò lábínú wa báyá wọn lọ sílé ìwà bí lọ sẹ́dún ìwé ẹni. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ló máa ṣe kí ni o, òun ló máa pín wọn ró, òun ló ní jẹ́ kó yẹsẹ̀ kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run. Ṣé àwọn bàbá ti bá wa rí àbí wọ́n ń bínú ni? Reverend ẹ bá wa kà á, Psalm 78 verse 5. Thank you, sir. Proverbs 22 verse 6. Àwa ìyá la máa kà yẹn. Proverbs 22 verse 6. Proverbs 22 verse 6. Fathers should provide their needs. Ó yá mà. Nígbà tí ó bá dàgbà tán, kò ní kúrò nínú rẹ̀. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tí ó ṣe kí ni o, tó máa tàn àti bàbá àti rẹ̀. Tó bá dàgbà tán, wọn kò ní ṣe kí ni, wọn kò ní yẹsẹ̀ nínú rẹ̀. Òun ló máa bá wọn lọ níbikíbi tí wọ́n bá ṣe kí ni, tí wọ́n bá ń lọ. Fathers should provide for their needs. With the situation of the country now, mommy and daddy must join us together. Mo ti sọ yẹn. Nípa ohun tó ń lọ láìpẹ́ àti agbègbè obìnrin, bàbá àti ìyá ló gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti lè ṣe kí ni o, láti lè jẹ́ kí àwọn ọmọ kí wọ́n ṣe kí ni o, kí wọ́n lè rí ògo lò. Kò ń ṣe wípé kí bàbá lọ báyìí, kí ìyá lọ báyìí. A gbọ́dọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ láti tọ́ àwọn ọmọ yẹn. Parents should trust their children when it is necessary. Àríyàn nínú ìwé Proverbs 13 verse 24. Ó ní ká má ṣe fa pàṣẹ ìbáwí sẹ́yìn kúrò lọ́dọ̀ àwọn ọmọ wa. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ọmọ rẹ̀, a máa ṣe kí ni o, a máa tètè ná. Beware of partiality. This one is very 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 important. Ká má ṣe ojú ìṣáájú fún àwọn ọmọ tá a bí. A rí pé ní ìṣẹ̀lẹ̀ ní book of Genesis chapter 25 verse 28. Father loved Esau and mother loved Jacob. Bàbá fẹ́ Esau, ìyá ṣe kí ni o, ìyá fẹ́ Jacob. Ṣùgbọ́n a rí nǹkan tó ṣẹlẹ̀, a rí ètò tí ìyá lò níbẹ̀ yẹn fún àwọn ọmọ tó ti ara ẹ̀ jáde tó jẹ́jẹ́ pé òun ló bí àwọn ọmọ méjèèjì. Partiality is very 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 important. Ẹ má jẹ́ ká ṣe partial láàrin àwọn ọmọ tàbí ẹ jẹ́ ká pọ́ wọn dọ́gbadọ́gba equally because àmọ́ àwọn ọmọ tó máa ṣe o. Gbogbo àwọn ọmọ tá a bí àwọn èyí tó lè ṣe fún wa. Tó bá ti fojú tẹ́gbẹ́ lọ́wọ́ ọkàn tó kò lè ṣe kankan fún ẹ. Èyí tó bí ẹlẹ́yìn ipá lè kú lọ́la. Èyí tí ò wá rí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó lè padà wá ṣe kí ni o, wá gbé ọwọ́ sókè. Ṣùgbọ́n tó bá di àkókò tóun náà wá ní tó o ti fi ẹnu ṣáàtì pé ìwọ àmì òkè ọ̀nà wúlò ẹ, ẹ̀kú ẹ̀ sàn jù ẹ lọ, àbúrò ẹ̀ sàn jù ẹ lọ. Ó tẹ̀ ń fi ẹnu pa ọmọ tó o bí. A rí ọmọ ìlú ti pokùnso nípasẹ̀ rẹ̀ nítorí pé kí ni o, a ṣe ojúṣe bó ti tó àti bó ti yẹ láàrin àwọn ọmọ tá a bí. Ó rò mọ́ ọmọ tó máa sí ẹ o. Sọ ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa bí Ọlọ́run ṣe ń fẹ́ nítorí pé ògo ọjọ́ ọ̀la wa ni wọ́n. Lórúkọ Jésù Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ o. A ò ní jẹ̀bi lórúkọ Jésù. Conclusion. Mo fẹ́ gbàdúrà fún gbogbo àwa tí à ń wojú Ọlọ́run. Mo gbàdúrà lórúkọ Jésù ní abẹ́ orí ọ̀fẹ́ tí mo wà yìí. Níwòye ọdún tó ń bọ̀, ẹ máa gbọ́ wọn ti yín jó. Àkókò Hánà ò kọjá Hánà. Lóòótọ́ ó pẹ́ lójú ènìyàn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí orin aláṣeyọrí, ó ní wọ́n rò pé ó pẹ́ dé. Ṣùgbọ́n ó ṣe kí ni o, ó tètè dé. Mo gbàdúrà lórúkọ Jésù Olúwa tí ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Gbogbo ohun tó lè máa fa ìdíwọ́ tàbí ìdènà. Àbí ta bá rí gbogbo òkúta èyí tá a yí dúlé ọmọ tí ò jẹ́ kí ògo Ọlọ́run farahàn nínú ayé rẹ̀.
bí Olúwa tí ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè nítorí àyájọ́ ọjọ́ tòní lórúkọ Jésù Olúwa yí dànù. Gbogbo àwa tó kù díẹ̀ káàtó fún tí àti ìrí tiwa gbójú ṣùgbọ́n tó ń bẹ̀bẹ̀ tó ń gbàdúrà wípé ọjọ́ wo lèmi náà máa rí tèmi pé tèmi náà lè wà láàrin àwọn ìyá bí o ti ń fẹ́ kó ní lọ́kàn rẹ lórúkọ Jésù Ọlọ́run á gbà fún ọ bẹ́ẹ̀. Lórúkọ Jésù ní Ọlọ́run á gbà fún ọ bẹ́ẹ̀. Ni wọ́n fi àwa ìyá tá a ti gbàgbà lọ́kàn balẹ̀ wípé orí ọ̀fẹ́ láti jẹ wọn mọ́ sí Ọlọ́run á yàn dáre fún ẹ. Ẹ̀yin màmá tẹ́ ti gbàgbà láàrin wa lórúkọ Jésù ẹ̀rín yàn kú lójijì. Gbogbo ẹ̀yin bàbá náà lórúkọ Jésù ọjọ́ yín á túbọ̀ balẹ̀ o. Lórúkọ Jésù á ti jẹ́ jìyà lórí ọmọ. Lórúkọ Jésù á jẹ́ jọrọ ọmọ ni. Ìdọ̀bálẹ̀ lèèyàn tọ́jú ọmọ. Lórúkọ Jésù àwọn ní ti ìdọ̀bálẹ̀ jẹ wọn ọmọ. Orí ọ̀fẹ́ Kristi àti fúnra ẹ̀. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà láàrin wa. Orí ọ̀fẹ́ láti lè máa ṣe ojúṣe yín sí. Lórúkọ Jésù Ọlọ́run á fi fún yín o. Ẹ̀yin náà á bẹ̀ jẹ wọn ọmọ. Ẹ ò ní sọkún. Nígbà tí àná bá ń jókòó tó bá ń gba fúláwà gẹ́gẹ́ bí rẹ́díò mi ṣe sọ tó bá ń gba ẹ́dúrópù àbí tó bá ń ka lẹ́tà lórúkọ Jésù àwọn ò ní fi yín ṣàwátì o. Ẹ̀yin náà wà ń bẹ̀ bí ẹ tẹ ẹ̀ka ẹ́dúrópù lórúkọ Jésù ẹ wà ń bẹ̀ ẹ ṣàmìnà o. Lórúkọ Jésù orí ọ̀fẹ́ Kristi á pé fún wa o. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ a ò ní jẹ̀bi lórúkọ Jésù. Finally mo fẹ́ ká bá wa ka Psalm 15. Ẹ bá wa ka Psalm 15. Let me read it here. Olúwa ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè nínú rẹ? Ẹni tí ó rìn dédé tí ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tí kò fi ahọ́n sọ̀rọ̀ ẹni lẹ́yìn tí kò sì ṣe ibi sí ẹnì kejì rẹ̀ tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnì kejì rẹ̀ ní ojú ẹni tí ènìyàn kéèyàn di gígàn ṣùgbọ́n a máa bu ọlá fún àwọn tí ó bẹ̀rù Olúwa. Ẹni tí ó búra síbi ara rẹ̀ tí kò sì yí padà. Ẹni tí kò fi ọwọ́ rẹ̀ gba ìlú tí kò sì gba wọ́ọ̀dù sí aláìṣẹ̀. Ẹni tó bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí kì yóò rẹsẹ̀ láéláé. Ìjọba tẹríba fún àdúrà. Ọlọ́run ayérayé a fi ọpẹ́ fún yín. Àyìn lógo nítorí pé ẹ̀yin ni Ọlọ́run. Agbóyínká fèrè ọ̀fẹ́ tarí pàlẹ́ ọ̀kan sí Ọlọ́run ẹgbẹ́ ọpẹ́ Ọlọ́run. Àwa ti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ẹ̀yin lẹ máa ń kọ́ni. Ẹ̀yin lẹ máa ń tọ́ni. Ẹ̀yin lẹ́nu ràn wá lọ́wọ́ kò lè dáhùn pé òun ṣe láìsí agbára ìlú. Àwa ń gbìyànjú láti tẹ́ ẹ mọ́ni ṣùgbọ́n ìwọ ló ń fún mi ní orí ọ̀fẹ́ láti jèrè ọmọ àti bàbá àti ìyá. Mo gbàdúrà lórúkọ Jésù orí ọ̀fẹ́ láti jèrè Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún wa. Lórúkọ Jésù mo ní Ọlọ́run á yọ̀ǹda rẹ̀ fún wa. Orí ọ̀fẹ́ láti jẹ́ olódodo nínú ìwà àti ìṣe wa láwùjọ nínú ẹbí nínú ìjọ lórúkọ Jésù Ọlọ́run á fi fún wa o. A ò ní jẹ̀bi lórúkọ Jésù. Ìjẹ́ nísìn fún Ọlọ́run bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ ẹni tí ọlá àti ògo yẹ fún láyé àti lọ́wọ́. Àmín.